Ajúbà kí bàṣẹ. Ìgbà ló yẹ ká ṣe. Ẹlẹ́dùmarè o. Ẹlẹ́dùmarè ọba o. Ajúbà kí bàṣẹ. Ẹlẹ́dùmarè bàbá mímọ́. Ẹlẹ́dùmarè ọba òkè. Ajúbà lọ́dọ̀ rẹ̀ dùn. Ajúbà kí bàṣẹ. Professor Ebenezer Obe Fabi, bàbá mi, God bless you sir. Bàbá mi dáadáa nìyẹn. Mo ti sọ lórí ètò yìí, bàbá ni chairman lọ́jọ́ wedding mi. Bàbá Obe was the chairman of my wedding day. Bàbá, the Lord will keep you. The Lord will keep you for us in the name of the Lord Jesus Christ. Ẹ̀yà ara yóò ní daṣẹ́lẹ̀ lórúkọ Jésù. Ìgbà ló yẹ ká ṣe. Ẹlẹ́dùmarè. Ẹlẹ́dùmarè ọba o. Ajúbà kí bàṣẹ. Ìgbà ló yẹ ká ṣe. Ẹlẹ́dùmarè o. Ẹlẹ́dùmarè ọba o. Ajúbà kí bàṣẹ. Ẹlẹ́dùmarè bàbá mímọ́. Ẹlẹ́dùmarè bàbá mímọ́. Ẹlẹ́dùmarè ọba òkè. Ajúbà lọ́dọ̀ rẹ̀ Èdùmarè. Ajúbà kí bàṣẹ. AlujoHymn Fusion with Segun Oluwayomi. Episode 223 on all our social media platforms. And episode 25 on Orisun. As you are watching us, please go to our social media platforms. At Orisun TV on Facebook. At Orisun TV on YouTube. At Orisun TV on Instagram. My own social media, Segun Oluwayomi on Facebook. On YouTube, Segun Oluwayomi TV. On Instagram, at Segun_Oluwayomi, I am there. You will see me live there. As you are watching me on Orisun, I am there. On TikTok, at Segun Oluwayomi. Episode 223 of AlujoHymn Fusion on all our social media platforms. And episode 25 on Orisun. Oshegbenga. Ẹlẹ́dùmarè bàbá mímọ́. Ajúbà lọ́dọ̀ rẹ̀ Èdùmarè. Ajúbà kí bàṣẹ.
mi ti àgbélébù. Mo wá ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ ìtùtù ìmùlẹ̀ àgbà tí a ta sílẹ̀ lórí òkè Calvary. Gbogbo agbára gbogbo ó wà lọ́wọ́ Ọlọ́run alààyè. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwa tá a tẹ̀dó sínú rẹ̀. Gbogbo agbára tí a wá nú Kristi tí a kò rí. Gbogbo agbára tí inú ń bí pé à ń yin ọba àwọn ọba tó lè fẹ́ dojú ìjà kọ wá. Tó lè fẹ́ dojú ìjà kọ gbogbo àwọn tó ń wò mí nílé. Any power that might want to wage war to everybody watching me right now, we destroy such power in the name of the Lord Jesus Christ. Galatians 6:17 says, from this time henceforth, let no one trouble us, for we bear in our body the marks of the Lord Jesus Christ. Psalm 105 verse 14 and 15 says, he suffered no man to do us wrong. He reproved kings for our sake, saying, touch not my anointed and do my prophet no harm. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá orí rẹ̀ ó sì rí ìyè. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára gbogbo Jésù lọ́wọ́ rẹ̀ lò. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára gbogbo Jésù lọ́wọ́ rẹ̀ lò wá. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára gbogbo Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára gbogbo Jésù lọ́wọ́ rẹ̀. Ẹ wálé. À ń sọ nípa olórí ogun ọ̀run. Ọlọ́run tó jókòó sí ọ̀run tó fi dé ayé ṣe àpótí ìtìsẹ̀. Ọlọ́run tó dá ìwọ sí ìwọ tó ń wò mí yẹn. The God that has been keeping you that is watching me right now. You that is watching me on Facebook, on TikTok, on Instagram. And you that is equally watching me on Orisun. Ọlọ́run tó dá ẹ sí, òun là ń sìn. We are worshiping the one that knows the beginning from the end. And the God that equally knows the end from the beginning. And that is why we always call him Alpha, Omega. Ìpìlẹ̀ṣẹ̀ gbogbo. Hey. Now you just imagine we are paying for the air we are breathing in and we are breathing out. Kaba sanwó fún bá ṣe mí sínú náà mísítà kálá sanwó fún pé gáàsì náà lò títọ́ tó ṣe ń lòdù gáàsì sínú AC inú mọ́tò àbí tó ṣe ń lòdù gáàsì tó fi ń jẹun nílé. Now imagine we are loading gas into our body to breathe in and breathe out. Àmọ́ yìí ó ní dúró mi ẹ ṣeun púpọ̀. Ó ní dúró mi ẹ ṣeun púpọ̀.
ṣe o. Ká tó máa lọ nínú yìí, ẹ wáyé díẹ̀. Ká tó máa lọ nínú yìí, I just want you to think about the goodness of God. Mo fẹ́ kó o ronú. Yorùbá ní tó o bá mọ núrò, a mọ pẹ́ dá. Mo tún fẹ́ tún kíní yẹn sọ again. Imagine we are fixing gas cylinder into our body to breathe in and breathe out. Just imagine. You know what? Some people are going through such. Àwọn kan lack kíní yẹn kọjá. Àwọn kan ò lè mí láì má rí gas. Yes. Presently, some people cannot. They can't breathe in, they can't breathe out, except they have gas into their body. But you are doing this freely. Bọ́jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti máa sọ̀rọ̀. Bọ́jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti sá lọ. Bọ́jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti máa ṣeré. Onídùúró mi ẹ̀ ṣe. Ẹ jẹ́ kó ra lọlẹ̀ díẹ̀. Now, another thing I want you to know, the way I am talking, the way I'm talking to you now, the way I'm talking, do you think it's just ordinary? No. It's not ordinary. It's because God permits it to happen. Ọlọ́run tí ò jẹ́ kí ayé pa ohùn mọ́ agogo ẹ lẹ́nu. Tí ayé bá pa ohùn mọ́ agogo ẹ lẹ́nu, ò ní lè sọ̀rọ̀. Ọlọ́run tó jẹ́ kí n máa sọ̀rọ̀ sókè. Ọlọ́run tó jẹ́ kó o máa sọ̀rọ̀ sókè. Ẹ túbọ̀ ilé ẹ wọlé díẹ̀. Now for you to make call láti pè, wàá ra owó sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ. O lè load 1,000, o lè load 2,000, o lè load 20,000 for you to be able to call to talk. Now you imagine that you are loading your body with credit to talk. Wọ́n ti wá load 20,000 sí ẹ lára. O wá ń sọ̀rọ̀ lọ. Owó yẹn wá kú 99 kọ́bọ̀. Ó wá tán. Ó wá nílé sọ̀rọ̀ mọ́. Ó ṣe. Ayọ̀, bó ṣe ń gbé mi nínú ni mo ṣe ń sọ. Ṣọ́mọ kan tí àyàn yẹn sọ, ó ní, bó bá ti rí ìkẹwí, àlá kì í bọ̀ ọ lẹ́rù, kó má lè rọ. Bó bá ti rí ìkẹwí, ẹrù olè pa mí tí bá ń yan ọba àwọn ọba. Torí gbogbo agbára gbogbo wà lọ́wọ́ Ọlọ́run alààyè tá a yìn. Kí ni mo fẹ́ bẹ̀rù èèyàn fún? Mi ò bẹ̀rù èèyàn, Ọlọ́run alààyè ni mo bẹ̀rù. Gẹ́gẹ́ bí ohun tí mo bá lọ kí àrùn yẹn tó fi ìlú yẹn, ó fi pè mí wálé. O ti ń sọ̀rọ̀ lọ. Kírẹ́dìtì ara ẹ̀ wá tán bó ṣe máa ń tán lórí fóònù. Wọ́n á pè Mr. Fred, please help us load 20,000 to this body. Wọ́n ní tóbi ìjọ sáré lọ́wọ́ ara kírẹ́dìtì wa, yá lóòdù kírẹ́dìtì ara báyìí, kò ní kírẹ́dìtì dára mọ́, ó ń sọ̀rọ̀ lọ̀rọ̀ yẹn dẹ̀ tán. But you are talking freely. Ó jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti máa sọ̀rọ̀. Ó jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti sá lọ. Ó jẹ́ nìyàn lọ́dúnrún ni wọ́n ti máa ṣeré. Ó ní dúró mi ẹ̀ ṣe o. Ó ṣe. Kí la fẹ́ fún Ọlọ́run? Ọpẹ́ ni. Kò sóhun tá a lè fún Ọlọ́run. A lè fún lówó. A lè fún lóúnjẹ. Ọpẹ́ lóúnjẹ rẹ̀. Èjì àmàlà, èjì ẹ̀kọ́kọ́rẹ́ o. Ọpẹ́ lóúnjẹ rẹ̀. Kò sí nǹkan tó lọ́run jẹ ju ọpẹ́ lọ. Ìwọ tó ń wò mí lẹ̀ máa fún Ọlọ́run lóúnjẹ. Máa bẹ̀rẹ̀ sí fún. Be praising God right now. Give to Him all the glory. Give to Him
him all the honor. Give to him all adoration. He's been faithful. This is the 3rd week in the month of August. He's been faithful. They say, oh, baby, baby, only Satan. Àmọ́ ó síbẹ̀síbẹ̀, mo ṣe nǹkan tí mo lè ṣe. Bàbá aláàánú, ẹ má ṣe o, bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, èmi ò lè sọ́tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀, mo ṣe nǹkan tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o, bàbá. 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 Owó mi, ẹ má ṣe o, bàbá. Ẹ má ṣe o. Owó mi, ọtí ẹ má ṣe o. Ṣé o bàbá ẹ wálé. Ọlọ́run tí ò jẹ́ kí àwọn ẹlẹ́yẹ ó yàgbẹ́ ní ẹ lórí. Táwọn ẹni bí bá yàgbẹ́ ní ẹ lórí, wọ́n kàn máa rù ẹ́ káàkiri ilé ìwòsàn ni wọ́n ò ní rójú tì í. Wọ́n á máa ṣe tẹ́ẹ̀sì fún ẹ, wọ́n ò ní rí kankan. Ọlọ́run tí ò gba àwọn ìkà láàyè láti dà ẹ́ láàmú. Ọlọ́run tí ò jẹ́ kí ayé kí ò jẹ́ ká mọ ayé, torí tó bá mọ ayé wàhálà ti dé. Tó bá ti mọ ayé báyìí wàhálà ti dé. Ọlọ́run tó ń dáàbò bò wá. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Olórí orúkọ o, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Olórí ogun ọ̀run, hallelujah. Ẹ wá bá mi gbé Jésù ga o, hallelujah o. Ẹ wá bá mi gbé Jésù ga o, hallelujah. Olórí ogun ọ̀run, hallelujah. Olórí ogun ọ̀run, hallelujah. Olórí ogun ọ̀run, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Olórí ogun ọ̀run, hallelujah.
lẹ́nu ẹ̀ ti pẹ́ láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lórí tẹlifíṣàn lórí àwọn social media wa. So ẹ káàbọ̀ sí episode 223 of AlujoHymn Fusion lórí àwọn social media wa àti lórí fàájì, and episode 25 lórí tẹlifíṣàn wa. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé tí Ọlọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, èmi àti àlejò dúró. Bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ga pẹ̀lú mi lónìí. Dr. Olutayo Ambro Shomide, ẹ ò ní wálẹ̀. Ó ṣe àyè Olutayo ọmọ Shomide, Olutayo ọmọ Shomide. Ìwọ la fi ṣàgbàlagbà, ìwọ la fi ṣe. Bẹ́ẹ̀ ni kan ṣe kọ́ńdúkàn. Bẹ́ẹ̀ ni. Agbákin ẹ ò ní wálẹ̀. Dr. Olutayo Ambro Shomide, gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ lọ. Ó ń rò pé Ọlọ́run ò tí ì dáhùn, ó ti ń gbàdúrà, ó ti ń sìn. Oríṣiríṣi nǹkan ló ti ṣe. Sórí tí Ọlọ́run ò bá tí ì dé, kò tí ì dé. Tó bá ti dé, ó dé nìyẹn. Lónìí Ọlọ́run máa dé lórúkọ Jésù. Lónìí Ọlọ́run máa dé. Ẹ̀yin àgbààgbà rú o, ẹ dìde. Ẹ wálé, ẹ má jà wọnú ìsọjí lọ. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Àdùkẹ́ láti Màgódò, ẹ yọ̀ nínú Olúwa yọ̀. Tú orin yẹn kọ again. Ẹ̀mí mímọ́ ní kí n kọ́ ní ẹ̀mẹ́ta, mo ti kọ́ ẹyọ kan. Ìwọ tó ń bì ní ìfún Ọlọ́run fún ọmọ títí ẹ. Orin la máa ń kọ lẹ́kọ̀ọ́ mọ. Tọ́ fẹ́ kó mọ nígbà tá a wà ní kékeré, afọpẹ́ fọlọ́run la máa ń kọ. Kàn ìmájì gbé ọmọ ẹ wà lọ́wọ́ ẹgbẹ́ dání bó ṣe gbọ́ mi lórí rédíò yẹn tó ń wò mí lórí Orísun. Gbé ọmọ ẹ dání kó kọrin tẹ̀lé mi, afọpẹ́ fọlọ́run. Between now and the next 9-10 months, Ọlọ́run á dáhùn. Ọlẹ́ ayọ̀ máa sọ́nù ẹ̀ lórúkọ Jésù. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Mr. Ọláwálé, ẹ bá wa yin Olúwa, hallelujah.
social media mi lórí Facebook Segun Oluwayomi mo wà ń bẹ̀ báyìí. Lórí TikTok @Segun Oluwayomi. Lórí Instagram @Segun_Oluwayomi. Mo tún wà lórí YouTube náà Segun Oluwayomi TV wá bá mi bẹ̀ báyìí. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Joseph Olóyèdè oore ọ̀fẹ́ ohùn adùn ní ìgbẹ́kẹ̀ Olúwa ṣe o. Ṣẹlẹ̀ lórí rédíò wa sẹ́ Adérónkẹ́ nínú ìrìn àjò mi.
kì í jó yẹn mọ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n yóò lè rí mi lórí rédíò ṣùgbọ́n òun gbóhùn mi àánú lèmi àti ẹjọ́ rí gbà. Sunday kẹta ní nínú oṣù August ó ṣe pàpàpájó bó bá ṣe pé mi nìyọ́ ni ìbá fẹsẹ̀ jó tó bá ṣe pé mi nìwọ́ nínú ìbá ẹ̀yin Olúwa lógo. Àyè ọpẹ́ yọ táyé apẹ́ ọ̀bá yọ a lè máa pariwo báyìí. Àánú lè bẹ àjẹrígbà kí ló ṣẹlẹ̀ lórí rédíò. Pásọ Ọlọ́run ló lògo Jésù ní balógun ọkọ̀ bẹ́ẹ̀ ni ẹ má ṣe bẹ̀rù ẹ kún fún ayọ̀. Mo fẹ́ kó kọrin yẹn pẹ̀lú gìtá. Bẹ́ẹ̀ni, in Christ alone. Christ that rock, the sun that stand, all other ground, he singing song. All other ground, he singing song. Orí àpáta ayérayé làwa dúró sí. Ó ṣe. Ó dúró gbọ́n lórí rédíò márùn-ún tí Ọlọ́run ò tí ì ṣe ìwọ márùn-ún tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni ó máa ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi ó. Bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa o. Bàbá ṣe láṣẹ pé ẹ wálé kí ló ṣẹlẹ̀ lórí rédíò. Mrs. Adeoti láti Ade School ẹ jẹ́ ká finú dídùn.
ṣẹlẹ̀ lórí rédíò. Kí lẹ pé? Táyọ̀ Yẹlábí láti Ọ̀jọ́. Mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́. Ṣe ń jó lórí fàájì yẹn ìwọ kàn máa ra gbé ọwọ́ méjèèjì sókè kó máa fi dúpẹ́ pé o ṣe Ọlọ́run tí ó jẹ́ kí ẹ̀yà ara rẹ̀ ó daṣẹ́lẹ̀ orí mi tí kò kọ fìlà ẹsẹ̀ mi tí kò kọ bàtà ara mi tí kò kọ ẹ̀wù mi ò yìn ọ́ o bàbá èmi ò yìn ọ́ o bàbá. Àyàn fún mi lórí ìkànnì o. Èmi ò yìn ọ́ o bàbá. Orí mi tí kò kọ fìlà, ara mi tí kò kọ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ bàtà, èmi ò yìn ọ́ o bàbá.
ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ gbogbo wa a wà níbi a dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o onílé ńlá o àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ ojú rere àtẹ̀mí mímọ́ kó tó gbé wa sórí wa àdúrà làgbà ẹ ṣàmì o ọmọ mi. David rẹ́rìn àdúrà làgbà ẹ ṣàmì. Thank you for joining us this week. See you next week by God's grace. Mr. Femi Adediyigbe, God bless you, sir. Ẹ ṣé o. Ó dàbọ̀.